ìṣẹ̀lẹ̀ tí a fi níbí báyìí ni pé àwọn tí a fẹjọ́ wọn sùn ìjọba wọ́n bà wá lórúkọ jẹ́, wọ́n bà bàbá tó bí wa lórúkọ jẹ́, wọ́n lè bà àwọn ọmọ náà lórúkọ jẹ́, léyìí tí a sì gbọ́ pé nínú òfin Nàìjíríà kò gbọdọ̀ rí bẹ́ẹ̀. So èyí tí ìṣẹ̀lẹ̀ yìí kì í ṣe ìjà ẹ̀sìn, kì í ṣe wọ́n sun Kùránì wọn sun Kùránì no, ìyẹn méjì ní bẹ lọ́wọ́ ìjọba tá a fẹjọ́ wọn sùn. Wọ́n sì ní kẹ́nìkan máa lọ lílọlé rẹ̀ kì í ṣe pé wọ́n yọ̀ǹdẹ̀. Fídíò kan ti wà tí wọ́n ṣe nínú kóòtù rí tí ìyàwó bàbá yìí kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì tó ń bẹ̀bẹ̀. Orúkọ mi ni Alhaji Muritala Bọ́lájí Karim, National President, Association Son and Daughter Ìlọrin Emirate. Ẹni tó ṣẹlẹ̀ lónìí nǹkan tó já sí wípé ó dùn mọ́ wa nù ni, because tá bá ń wò àti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú àwọn interview ti and grant nígbà tẹ́ bá wò ọ̀tọ̀ ní ojú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń wò nǹkan, ọ̀tọ̀ dẹ̀ ní nǹkan tó ń ṣẹlẹ̀. A ti jẹ́ kó yé everybody wípé ẹni tó bá ti tíyàn bá ti gbà pé nǹkan tí mo ṣe yìí mo jẹ̀bi, kò sí nǹkan pàtí yàn ń ṣọlọ́run. Ẹni tó bá dẹ̀ ti gbà pé òun jẹ̀bi àbí ká yé kí ni ká wáyé tó ó ti di dandan kí a fi ojú àánú wò ó ká foríjì. Bàbá yìí sì ìyẹn bàbá Tede lábá ti wò láti bẹ̀rẹ̀ náà ni ẹ̀mí wa ti fúyẹ́ tó pé lọ́jọ́ tó ti mú bàbá Tede ló ti kábàámọ̀ nǹkan tí ó ti ṣe. But gẹ́gẹ́ bí kinní yẹn bó ṣe lọ́pọ̀ tó já sí pé ilé ẹjọ́ ni, tó bá já sí pé agbára wà ní kápá wa nígbà náà ni àti filẹ̀. But lẹ́yìn náà nígbà tí oníkálùkù di pé oníkálùkù ń jà forí ara ẹ̀, àwọn lọ́ọ̀yà wa gẹ́gẹ́ bí nǹkan tá a ti sọ fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kó jọ gbogbo ọ̀nà tó bá mọ̀ láti lè túbá wa kún àwọn lọ́ọ̀yà àwọn bàbá Tede, which is nípa tó yẹ kó ti ṣe kí ni ó ti ṣe sọ́ọ̀rì, ó ti kábàámọ̀ ẹgẹ́ ti bẹ́ẹ̀ ó ti kábàámọ̀ pé ní tí mo ṣe yìí nǹkan tí ò da ni. Kò lẹ́yìn yẹn kò sí ta fẹ́ gbà ń bẹ̀ mọ́. Lẹ́yìn yẹn náà nǹkan tó pọ̀ kù ni pé kó lọ yẹ kí ni ní tí mo ṣe yìí ó àṣìṣe ni fún mi o, condition tó mú mi ṣe ni o, ó ti tán. Nítorí pé kò sí ẹni tó máa wà láyé tí ò ní ṣe àṣìṣe. Gbogbo àwa èèyàn náà ni aláṣìṣe. Àmọ́ èyí tó wá ń da jù tó bá ti wá ṣàṣìṣe yẹn kó ṣe kí ni kó bẹ̀bẹ̀. Tó bá ti tọrọ àforíjì kò sí wàhálà. Níjẹ̀jọ́ tó bá gbogbo kápá ẹ̀ ní wàláhì bàbá yẹn omi nífẹ̀ẹ́ mi kọ́dà padà nítorí bóyá bọ́ báyìí kò sọ́jọ́ tí ó rí wa pẹ̀lú omi ẹkún ẹjú nu a máa sunkún ni tá a máa ra wọ́n ṣe gbogbo ẹ̀. Àmọ́ nítorí pé kinní yẹn ò sí lọ́wọ́ wa nígbà tí àwọn lọ́ọ̀yà tó dẹ̀ gbé kinní wálé ni àwa la tún sọ fún wọn pé lọ́ọ̀yà wa ẹ dákun ẹ má kàtà ẹ dẹ́ fún ẹ má kàtà kinní ẹ ẹjọ́ torí tọ́ Ọlọ́run ọba lọ́ba aláforíjì àdùbà àforíjì wọn àdèbà ṣàánú wọn gbogbo játijàti rẹ̀dọ̀rẹ̀dán tí ó tó ṣe Ọlọ́run ọba á yọ wọn kó ń bẹ̀. Ṣé nǹkan tí wọ́n sọ ní pé torí pé Ọlọ́run kò gbà fóun jẹ̀bi kò sí kábàámọ̀ ní ìjẹ́ kí. jẹ́tìrì gbogbo pé jẹ́tìrì yẹn lórí ọ̀rọ̀ títa lọ́lọ́run gẹ́tì bẹ́ẹ̀ àwọn lọ́ọ̀yà tiẹ̀ àti gbogbo nǹkan tó bá ń sọ gẹ́tì bẹ́ẹ̀ sìn àwọn lónìí yẹn ní lọ́wọ́ ṣé gẹ́tì bẹ́ẹ̀ sìn èyí tóun bá fẹ́ èyí tí bàbá Tede ìrànlọ́wọ́ tó bá wá sọ́dọ̀ tiwa pẹ̀lú àwọn èèyàn gẹ́tì bẹ́ẹ̀ sìn táà náà mọ ọwọ́ náà lágbára wà bọ́ tá a bá téyà náà ṣe kí ni ta sapá nírànlọ́wọ́ àwọn lọ́ọ̀yà wa ìpẹ́ dákun gbogbo tẹ bá mọ̀ láti lè fi ràn lọ́wọ́ nítorí lọ́ọ̀yà náà lè yọ. Àmọ́ nígbà tí argument bá bẹ̀rẹ̀ táwọn lọ́ọ̀yà wa bá ti dẹnu lẹ̀ tó bá ti dẹ̀ lẹ̀ tí wọ́n ti níwájú adájọ́ tí wọ́n bá ṣe pé kínní wọ́n máa fi lẹ̀ lóògùn títọ́ lọ́run a máa wá pẹ̀lú àjọ jókòó débi pé ó ṣeé ṣe kó padà má jẹ́jọ́ yẹn mọ́. Nítorí pé wọ́n bèèlì wọlé nísìnyí ìyẹn bàbá Tede ni o wọ́n bèèlì wọlé ní kò yẹ pé wọ́n lẹ́jọ́ o. Àmọ́ gẹ́gẹ́ bí ìkan tó bá tún ṣe òun ló máa ṣe kí ni òun ló máa determine gẹ́tì bẹ́ẹ̀ nítorí kò sí ìyà kankan ìfìyà jẹ wọ́n kò lékún ọlá wa kò dẹ̀ gbé wa sí síìtì kankan
ẹgẹ́ ti bẹ́ẹ̀ àmọ́ nínú àwọn nǹkan tó yẹ kí èèyàn dáàbò bò tọ́lọ́run fẹ́ ká dáàbò bò òun nìkan tó ṣẹlẹ̀ yìí dáàbò bò lú ẹ dáàbò bò ẹ̀mí ẹ dáàbò bò dúkìá ẹ kó dẹ̀ dáàbò bò ẹ̀sìn ẹ nínú àwọn nǹkan tọ́lọ́run ní ká dáàbò bò yẹn ẹgẹ́ ti bẹ́ẹ̀ òun ní tá à ń ṣe ọlọ́run ọba ló mú àníyàn oníkálukú ẹgẹ́ ti bẹ́ẹ̀ àmọ́ ibi ti kejì nǹkan àwọn àlá tí ò ní lè ṣe kọ́ máa ṣe nítorí tó bá jẹ́ tẹ́lẹ̀ yìí ni èmi ò rí ibi tíyàn ti fẹjọ́ sùn kó ẹ pé ní tíyàn wá fẹjọ́ sùn ẹni tó fẹjọ́ sùn yẹn ni ló tún wá ń wá kíni ló tún wá ń wá pé kíjà parí ike wá bí ẹ jẹ́ ká sọ ẹ jẹ́ ká sẹ́tù kíní tọ́dẹ̀ fà kíkọ́ rí pé irọ́ o àjọ máa ń ná tọ́ bí owó ni but ìkọ́ tí a ò fẹ́ dandan ni ká kọ́ bàbá yìí tàdé fẹ́ bàbá dẹ̀ ti ṣe kíni ó ti yàgò fún. bàbá pẹ́sidẹ̀ntì ògùn lọ bífọ̀ ká tó máa lọ fún tí àwa ń rí lórí afẹ́fẹ́ wọ́n ní wọ́n bá ẹnì kejì wọ́n bá sọ̀rọ̀ wípé kọ́gbà sílámù ní kankan ìbéèrè ń bọ̀ bàbá ìbéèrè tí wọ́n fẹ́ béèrè lọ́dọ̀ yín nígbà tẹ́ ẹ̀ ń sọ pé yín bá àwọn lọ́ọ̀yà yín sọ̀rọ̀ nílé bífọ̀ kẹ́ tó dé àyín ṣé ẹ̀ ń bá sọ̀rọ̀ lérí bàbá Tede ṣé bàbá Tede ẹ lè bóun sọ̀rọ̀ pé kọ́gbà sílámù ni. kódà yìí rí bàbá Tede wípé ọjọ́ ta kọ́kọ́ yíra àgbẹ̀gbẹ́ tí ìjókòó papọ̀ lọ́jọ́ tí wọ́n mú dọ́dọ̀ ọlọ́pàá ni wípé dépò pé kìnìún ta ló kódà mi ìgbà tó bá wá síbí nígbà tó bá wá tá a bá jọ pàdé kóòtù níwọ̀n tó mọ̀ pa wà láàgbé òun wá síbí bí ó ṣe máa ṣe ni pẹ̀lú omi ojú pẹ̀lú ewu ẹgẹ́ tí wọ́n láti mọ́ra rí ẹ̀sìn wọn kì í túláàsì fúnyàn lẹ́sìn pé kò gbẹ̀sìn ẹgẹ́ tí bẹ́ẹ̀ sìn wọn kì í túláàsì èèyàn ẹgẹ́ tí bẹ́ẹ̀ sìn ẹ̀sìn máa ń wá láti inú ni ẹgẹ́ tí bẹ́ẹ̀ sìn ó kì í sìn nígbà tí wọn lọ pé ẹ fẹ́ túláàsì èèyàn ẹ fẹ́ fún ní ìpẹ́fẹ́ ní kó gbẹ̀sìn ẹgẹ́ tí bẹ́ẹ̀ sìn ẹkọ̀ ìyọ́kọ̀ tọ́ra ẹni ẹgẹ́ tí bẹ́ẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba gangan ní máa ń ṣe kí ni máa ń fìyàn mú ló máa ń fìyàn ṣe kí ni ló máa ń fìyàn mú iná kò sẹ́dá kó lè fìyàn mọ́ náà ẹgẹ́ tí bẹ́ẹ̀ sìn ìpẹ́ká lọ pé torí pé kó gbẹ̀sìn kó ṣe gbá kan mílíọ̀sì èèyàn ní ní problem pẹ̀lú èèyàn ẹgẹ́ tí bẹ́ẹ̀ tó dẹ̀ ń gbẹ̀sìn ọlọ́run ni kò fi ìdáyà ẹ̀ ni kò fi hàn fún ara ẹ̀ tó bá gbàgbé tó bá gbé Islam ẹgẹ́ ti bẹ̀ ìdùnnú wa nítorí pé oyire ni fún àmọ́ pé ká wá fẹsẹ̀ pé o ká máa gbé condition pé o tó bá torí pé o fẹ́ gba Islam ni kí ló kò níbo ló ti fẹ́ jọra kí ló fẹ́ jọra kí ló gbé wa pé audition no mílíọ̀sì èèyàn la máa mú káàkiri nìyẹn gbà yẹn. ẹ ṣe gan ẹ bá dákọ yín sílẹ̀ kan sí àti kò tẹ̀ dì múnú lù. orúkọ mi ni Alhaji Muritado Abdulkareem Baba Bariga Aree National President Association Proud Son and Daughter of Ilorin Emirate tí àgbẹ̀ tí gbogbo ẹ̀ papọ̀ sí Ògo Ìlọrin. náà bàbá ní ìdájọ́ ó dùn mọ́ wa pé ẹ̀yin gẹ́gẹ́ ojú yín gẹ́gẹ́ gbogbo ẹ̀ ṣe bó ṣe lọ bó lórí lára yín. rí kókó kankan mẹ́jọ pé mo sá mọ̀ pé bó ti yẹ kó lọ náà ní lọ so léyìí tó jẹ́ òdodo ọ̀rọ̀ nítorí pé kìí sẹ́mi ni wọ́n mú èmi mú yàn ẹni tó bá jì wá fẹjọ́ sùn tí a bá ti ń ṣe dáadáa so òun tó ń gbọdọ̀ mọ̀ pé dáadáa ni wọ́n ń ṣe so nígbà tó jẹ́ pé òun ló wá fẹjọ́ èèyàn sùn so òdi yóò àṣírí pé bó ti yẹ kí wọ́n ṣe yìí so wọ́n yanjú ẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ so kò jẹ́ kó ní oúnjẹ bànújẹ́ fún wa. ẹ ṣe gan àbá ọlọ́run níjọ́ bàjẹ́ yóò ṣàlékún ìdùnnú nísìnyí ẹ já máa lọ́dọ̀ lọ́ọ̀yà wa barista. bisimilayi rahman rahim adúgbòlódò Ọlọ́run tó sọ wá di òní Ọlọ́run jẹ́ kí gbogbo wa máa bẹ pẹ̀lú àlàáfíà gbogbo ibi tí mùsùlùmí bá wà lágbàáyé Ọlọ́run kó máa dáàbò rẹ̀ bọ̀ wá náà mọ̀ èyí tí kò gùn nínú ọ̀rọ̀ ni wípé ní tí ń ṣẹlẹ̀ tí a fi débi báyìí ni pé àwọn tí àfẹjọ́ wọn sùn ìjọba wọ́n bà wá lórúkọ jẹ́ wọ́n bà bàbá tó bí wa lórúkọ jẹ́ wọ́n lè bà àwọn ọmọ náà lórúkọ jẹ́ léyìí tí a sì gbọ́ pé nínú òfin Nàìjíríà kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ so èyí tí ń ṣẹlẹ̀ yìí kì í ṣe ìjà ẹ̀sìn kì í ṣe wọ́n sun Kùránì wọn sun Kùránì no ẹwùjọ tó ti sun Kùránì ta ló béèrè ẹjọ́ Ọlọ́run ló ní àlùkùránì bọ́lọ̀ bá ṣe tọ́jú ọjà yọjàjà tiẹ̀ ṣùgbọ́n èyí tí ń bẹ nínú òfin Nàìjíríà ni pé ẹnìkan ò gbọdọ̀ tẹ ọmọlúàbí ẹnìkan lójúmọ́lẹ̀ so ó ní láti jáde síta sọ tí kò ṣẹlẹ̀
Ó yẹ kó rí bákan kan tó burú lọ́kàn wa jù pé a rí pé bó ti yẹ kó lọ bẹ́ẹ̀ ni ń lọ. Torí pé ẹni tó bá lọ fẹjọ́ sùn pé wọ́n ṣe àìdá fún mi. Tí ó bá ti wá rí pé àwọn tó ń fẹjọ́ sùn ìdájọ́ òdodo ni wọ́n ń dá. Ó yẹ kó mọ̀ pé bó ti yẹ kó rí òun lórí òun. Ẹni tí ó bá sì dá bó ti yẹ kó rí fún inú ẹ gbọ́dọ̀ dùn náà ni pé wọ́n ṣàbòsí fún mi. Àníbàyà rí wípé olúwo ti ìlú Tede tí ẹjọ́ fẹ̀sùn kàn pẹ̀lú Tani Olohun wípé wọ́n ṣe ẹ̀ṣẹ̀ kan náà. Ilé ẹjọ́ fún un ní béèlì wọ́n sì gba onídùúró ẹ̀ pé kó máa tàbí wá ṣẹjọ́. Àmọ́ kò rí bẹ́ẹ̀ pẹ̀lú Tani Olohun. Báwo ni ìdájọ́ yìí ṣe rí lọ́kàn yín àti pé kí ni ìdí pàtàkì tí ìdájọ́ náà fi dùn mọ́ yín nínú pẹ̀lú bó ṣe lọ rẹ̀? Èyí tó pọ̀ nínú èyí wọn ni pé àwọn tí a fi ẹjọ́ lé lọ́wọ́ tí ń jẹ́ lọ́ọ̀yà àwọn lè sọ ìdọ́fà sábàbí tí wọ́n fi gba béèlì ẹ̀. Ṣùgbọ́n èyí tó hàn sí mi ni pé bàbá ti Tede látijọ́ tó ti dé níbà yìí náà ni ti ń bẹ̀bẹ̀. Àwọn èèyàn rẹ̀ dẹ̀ ń bẹ̀bẹ̀ pé òun ṣàṣìṣe ni kò ní rí bẹ́ẹ̀ mọ́. Ẹni tó bá sì bẹ̀bẹ̀ pé òun ṣàṣìṣe ni ó yẹ ká fojú àánú wò ká forí jìn. Èyí tó hàn sí mi nínú ti bàbá Tede. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan gẹ́gẹ́ bí olùpẹ̀jọ́ ǹjẹ́ ẹ ṣe tán láti sọ wípé ẹ ò ṣe ẹjọ́ náà mọ́ tí Tani Olohun bá bẹ̀bẹ̀? Ṣé nǹkan tẹ́ ẹ ń fẹ́ náà ni pé kó bẹ̀bẹ̀ kẹ́ ẹ sọ pé ẹ ò ṣe ẹjọ́ mọ́? Bí yẹn bá ṣẹ̀ tí ó bá lè túbá ṣe mọ̀ àwa kọ́ làwọn dájọ́ ilé ẹjọ́ ni yóò dájọ́. Tiwa ni pé àwa ti fẹjọ́ sùn wọ́n àwọn ni wọ́n máa béèrè ọ̀rọ̀ bí wọ́n bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ tó bá rí sọ bó ti yẹ kó sọ tí wọ́n bá láwọn fílẹ̀ àlè sọ pé ká má fílẹ̀. Tẹ́ bá sọ pé ẹ̀ṣẹ̀ ẹjọ́ mọ́ kò sóhun tí ilé ẹjọ́ lè ṣe. Ọ̀dọ̀ rẹ̀ lè yín òun wá àṣẹ wọn pé tó bẹ̀bẹ̀ fún ẹni tó ṣe àìdá tó sì nígbà náà pé òun ò ní ṣe mọ́ òun máa tóun ṣe yìí òun mọ̀ aláìdá ó ṣe é ṣe ká fojú àánú ìyẹn méjì ní bẹ lọ́wọ́ ìjọba tá a fẹjọ́ wọn sùn. Wọ́n sì ní kẹ́nìkan máa lọ lílọlé rẹ̀ kí ni pé wọ́n yọ̀ǹdẹ̀ yóò máa lọ ní yóò máa padà wá láti ilé ní ìyàtọ̀ bẹ̀nu. Ẹnìkan dẹ̀ ń bẹ níbí báyìí tóun ò tí ì lọ rárá kò tí ì rẹ́dí pé òun ń lọ torí pé kò tí ì mẹ̀sẹ̀ rẹ̀ lẹ́sẹ̀. Ọ̀rọ̀ tó fojú hàn ilé ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ọba bàbá tó bí wa lórúkọ jẹ́ ó sì bà wá náà lórúkọ jẹ́ gbogbo ayé dẹ̀ rí. Tí wọ́n bá sì nígbà náà pa àwọn fẹ́ rí gbogbo ẹ̀ ní evidence wà ńlẹ̀. Ó dẹ̀ sọ pé nígbà wọn sì bí léèrè léyìí tó lọ ó ní irọ́ pọ́nbélé apamọ́ òun àṣẹ ẹni tó wá nígbà náà pé àparọ́ mọ́ òun tá a sì parọ́ sáwọn pé ọ̀rọ̀ tí ìdójú ẹ̀ náà ni ẹ̀kọ́ máa lọ dìgbà tí ó dòdò bá tó hàn tó pọ̀ àti gbogbo ayé náà máa fẹ́ jọba sábòsí pé mo ti wí òun nígbà tó ṣe pé àwa pẹ òun àtọlọ́hun ti yanjú tara wọn nígbà tó bá tún yẹ ọlọ́run tó bá fẹ́ yanjú ẹ̀ kò ní sí kọ̀ọ̀kan àwa àtọ́bú ọlọ́run àtọ́bá nẹ́bí àtọ́yà kùránì kọ̀ọ̀kan wa ṣùgbọ́n èèyàn sí èèyàn kò sẹ́ni tó wọ́n bá ọkọ̀ bàbá rẹ̀ jẹ́ ó kọ́ tí wọ́n ti ń ṣe bí ọ̀tí ìṣọ́gbọ́nù méjì ọdún sọ̀kẹ́ni kan lóhùn kẹfẹ́ kì í bọ mi níjọ́ kan ṣoṣo kọ́dọ̀ ẹni tí kò mọ̀ wá rí ń sọkún lórí fóònù pé bàbá ṣé mi àti wíì sí bẹ́ẹ̀ lórí àbí bàbá rí bẹ́ẹ̀ ẹ mọ̀ dákẹ́ o torí pé tó bá rí báyìí àwọn ti gbà pé ìsìlámù kò ní fọkànbalẹ̀ mọ́ torí pé àbá yìí náà làwọn fọkànbalẹ̀ rí lórí nígbà tó bá di pípa náà pa àwọn gbọ́ pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ lé wọn ṣe mọ̀ pé ìsìlámù ò ní máa tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká pọ̀ lọ́dọ̀ àwọn tí ó bá wà dà kọ́dẹ̀ sì wádìí lórí ẹ̀ tí wọ́n bá bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá bẹ́ẹ̀ ìyá ń bẹ fẹ́ni tó bá ṣe tí ọ̀dà tí ó sì rẹ́dì láti sọ pé mo tún bá o torí pé tí mo sọ yìí bẹ́ẹ̀ kọ́ lórí o torí sọ́nsọ ẹni tó dá lójú ni táwa sì gbà pé kò rí bẹ́ẹ̀ bó ti rí nù. My name is Abdulkadri Ademola Abolaji Ajasa Esquire. We want you to shed light on the matters in the court. In respect of today's one or yes, yesterday? Today's one. Okay. Today's matter is the one at Upper Area Court, Ilorin here. The matter which was instituted by Afa Okutagidi, who is the only complainant in the matter. So it happens that after about 3 adjournments or 4 adjournments before today, the matter today is adjourned for hearing of bail application of Tani Olohun and Baba Tede. So to which, after the court starts, so the counsel to the complainant, who is U.S. Imam Esquire, who is the leading counsel to Baba Okutagidi. So together with 19th counsel lawyers appearing with him for
about Afa Okutagidi. So after the announcement of appearance, so the first defendant counsel in person of AG Ademola Bank announced his appearance along with 2 counsels. So then the last lawyer who is standing for Baba Tede, Alhaji Adegoke TK, appeared alone for the second defendant, that is Baba Tede. So after the announcement of appearance by counsels, so the first defendant's counsel informed the court that they have a pending application for bail before the Honorable Court, to which the court asked him to move on. And the court also asked the other counsel whether they have been served with the said application, and they all affirmed that they have been served. So they moved the application, and they also underbrate. They underbrate. Then after that, the second defendant also moved his application for bail for Baba Tede. So which we all know, as a matter of law, when the defendants, especially in matter of bail application, when the defendant move his bail application, what is expected of the complainant counsel or the prosecuting counsel is to counter same if there is any. So, and that was exactly what US Imam, who is the leading counsel, did. He countered the application for Talolong, which is the first defendant in this case. He countered it vehemently, and he opposed it in totality, to the extent that he even furnished the court with some other authorities in buttressing his point that Talolong should not be released on bail, simply because for the following grounds, for the following reason. One, Talolong did not reside within the jurisdiction, and he does not have a traceable address, and if released on bail, he may not be able to avail himself the opportunity of withstanding his trial. As we all know, one of the criteria for bail is that the person, the accused person, the court must be satisfied that the accused person is going to make himself available to withstand his trial. And once this is lacking or is not established, so the court have the power to refuse. And that's one of the grounds that the complainant stood on. The second ground is that the defendant in question is his Facebook page, which he used in the first place to commit this particular the particular offense to which he was charged before this court. Their particular page is still in operation. It's still very active, which means he can still commit similar or same offense with that same page. But this person in question is in detention. Yes, he's in detention. How is it possible for him to operate the thing is this: since that page belongs to him and is in custody, whatever that happens through that media, he will be the one to be held liable for it. It's just like a company. When you own a company that you operate in your name, whatever that is committed, whatever crime or any liability on the company will directly, the owner of that company will be directly responsible for it. Whether you travel or not. Yes. So that's exactly what happened. That page is a body on itself. So it belongs to someone and it bears somebody's name. So whatever atrocity committed on that page is the owner of that page that will be held liable for it. That's what happened. So one of the grounds, as we all know, that this particular person in question does not have traceable address, like I said earlier on, and if it has been established before the court that this person, if admitted to bail, it will jump bail. And even in our affidavit, counter affidavit, we have deposed to the fact that there is information, we had an information from reliable source that there is every plan for this guy that once he's released today, he's going to fail the country. He's going to run away. He will not be able to stand his trial. So all these things are inclusive in the affidavit, in our counter affidavit, though the court has not ruled in respect of Talolong's bail application today. Court only ruled in respect of Baba Tede's bail application. And the court's rule in that regard is because
we did not oppose to that bail. We did not file any counter affidavit to Baba Tede's bail application. And every fact not controverted by way of counter affidavit as far as bail application is concerned, such facts are deemed admitted. So that is why the court has to rule in respect of that Baba Tede's application, since we are not opposing it. And Baba Tede has shown remorsefulness. He has been remorseful, and looking at the man's age, I think we have any opportunity of releasing this man before today, we will have done that. And we purposely and intentionally neglected to file a counter to Baba Tede bail application because we feel for him, and because he has been begging for pardon and forgiveness. And that is why we did not file counter affidavit, so that he can get his temporary freedom. Then later on, after if there is continuation of settlement approach, maybe we can withdraw the case in its entirety. Okay, talking technicalities. Do you think those offences are bailable under the law? Yes, technically and even literally. The offenses in question, the charges against Talo Olohun and Baba Tede are ordinarily bailable. We are not disputing that. That's the fact. But before a bail can be granted, there are some circumstances and situations that needs to be considered, even whether it's bailable or not. So when those conditions are not met, when the circumstances of the case does not permit the court to release somebody on bail, the court may refuse to grant such person a bail. Thank you very much. And one of the grounds we also use, I forgot, is the security issue. Because looking at the circumstances of the case, we all see that it's a very sensitive matter that needs to be handled with care. Because releasing Talo Olohun today or to anybody here, it may lead to chaos, it may lead to problem, people may attack him, and irrespective of the security. So that's why his security and his life is even very important and paramount to the court. They need to protect him so that bad things will not befall him, will not happen to him. So that's one of the grounds. But by the court has adjourned for Talo Olohun's bail ruling till next week on the 25th. That's on Monday next week for ruling whether giving him bail or not. We don't know till then. So that's it. Thank you very much. You're welcome. Èmi náà ni kì í ṣe ti ìgbéraga o. Èmi gangan ni mo bẹ̀rẹ̀ kéèsì yìí. Torí èmi mo initiate ẹ̀. Nígbà tí bàbá Òkútagídí tọ́rọ̀ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ pẹ̀lú ìyá Ọlọ́ṣun tí wọ́n pè mí, èmi ni mo competition against ìyá Ọlọ́ṣun tí a fi gbé ìyá Ọlọ́ṣun tó fi Aree ní ìyá Ọlọ́ṣun, ìyá tó ti wá di ìyá Alálìkùránì nísìn. Alhamdulillah. So èmi náà dẹ̀ ni mo initiate ti àwọn Ògo Ìlọrin ní under umbrella bàbá wa president Baba Bariga. Èmi náà ni mo initiate lórúkọ Ògo Ìlọrin tí gbogbo àwọn àgbàlagbà pọ̀ ń bẹ̀ tá a lè dárúkọ wọn tán tá a bá ní ká máa dákọ. Àwọn àgbàlagbà pọ̀ ń bẹ̀, ẹ bá ní kí n dákọ níwọ̀nba bàbá ìbàdàn kan ṣùgbọ́n gbogbo àwọn àgbàlagbà wọ́n pọ̀ ń bẹ̀. Naam, kí ni tó ṣẹlẹ̀ ní inú ilé? Tó ṣẹlẹ̀ nínú ilé lè ní pé gẹ́gẹ́ bí gbogbo àṣẹ mọ̀ pé kéèsì tèmi yìí ó yàtọ̀ sí star náà. Eléyìí ló wà níwájú upper area court tí bàbá Òkútagídí tí wọ́n jẹ́ complainant ní ibẹ̀. So ní gẹ́gẹ́ bí gbogbo àṣẹ mọ̀ pé last adjourn date last week tí a wà ní court, wọ́n náà fẹ́ mú bail application wá. Court dẹ̀ gbà wọ́n láyè pé kán lọ mú wá, kán confirm kán lọ put in writing. Káwa náà dẹ̀ react sí. So wọ́n dẹ̀ file bail application wọn. Bàbá àti Tede náà file tẹ̀. Wọ́n file ti Talo Olohun náà. Ṣùgbọ́n in our own wisdom àti ẹ̀bẹ̀ tó ti pọ̀ nípa ti bàbá Tede tí àwọn àgbàlagbà tí wọ́n dẹ̀ náà ti yọnu níwọ̀nba. Wọn ò tí ì yọnu tán, ṣùgbọ́n tó yẹ kó bá yọnu tán ni wọ́n ò ní ẹ withdraw case yányán ni. Ṣùgbọ́n a lè withdraw case sí tó yẹ pé Talo Olohun tó ń pè ní Talo Olohun Abdulaziz Adégbọlá àjọ ìwọ̀n papọ̀ pẹ̀lú bàbá Tede ni. Gbogbo ẹni tó bá wà ní kóòtù látijọ́ tí bàbá yẹn ti wá ló máa káàánú bàbá yẹn.
kò síjọ́ tí bàbá yẹn wá kọ̀ tí ò ní máa ké ẹni tó bá láàánú tó bá ń rí irú àgbàlagbà báyẹn tó ń sunkún ó gbọ́dọ̀ rò pé tí ò bá sí pé bàbá yìí ti wà remorseful ó ti ronú pìwàdà kò ní máa sunkún bóyá ń sunkún yìí yàtọ̀ sí yẹn fídíò kan ti wà tí wọ́n ṣe nínú kóòtù rí tí ìyàwó bàbá yìí kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì tó ń bẹ̀bẹ̀ tó dẹ̀ borí tó ń sọ pé muslim lòun kóra ọkọ òun muslim ni òun ò mọ tó dé kìnnìkan tóun náà bẹ̀bẹ̀ then yàtọ̀ sí yẹn lọ́ọ̀yà bàbá Tede èmi àti wọ́n ti ní ọ̀rọ̀ lórí fóònù dáadáa tí wọ́n ń sọ pé àwọn fẹ́ kí á sọ̀rọ̀ kíní ká ṣe kíní ní tùbínùbí níbi ká foríjì kódà nínú ọ̀rọ̀ tí lọ́ọ̀yà bàbá Tede bá mi sọ ní ọjọ́ náà lọ́hùn ni pé kódà bàbá Tede ti sọ fún ìyàwó ẹ̀ pé òun lọ sí àjì next year 2024 nígbà tí wọ́n sọ mo ní kò sí lọ́wọ́ mi ọ̀rọ̀ tí mo ń sọ yìí ọ̀rọ̀ tó ti pẹ́ ni o kì í ṣọ̀rọ̀ ọ̀sẹ̀ mẹ́rin sísìn o tí lọ́ọ̀yà bàbá Tede ti bá mi sọ o ṣùgbọ́n èmi jẹ́ kó yé wọn pé kò sí lọ́wọ́ mi unless tí àwọn àgbàlagbà tí wọ́n wà ń lọrin tí wọ́n bà orúkọ wọn jẹ́ tí wọ́n bá tó yọnu sí bàbá yìí tí wọ́n bá pè àwọn tá a jẹ́ lọ́ọ̀yà pé ẹ̀yin lọ́ọ̀yà o àti foríjì bàbá yìí àti yọnu sí ẹ lè wá dẹ̀ fún bàbá yìí òun náà làwa náà tó lè ṣe nǹkan kan lórí ẹ̀ gbé bọ̀ láìsí yẹn kò sí tá a ṣe wọ́n dẹ̀ béèrè pé àwọn owó làwọn lè rí mo ní kán lọ ṣe assignment wọn àwọn àgbàlagbà tó bá yẹ kán rí Ìlọrin kán lọ rí àmọ́ ábìlì pọ̀ lọ rí àwọn àgbàlagbà ni torí àwọn àgbàlagbà náà pa á láṣẹ fáwọn lọ́ọ̀yà wípé bẹ́ẹ̀lì application bàbá Tede o ẹ gbọ́dọ̀ post ẹ̀ ẹ má oppose bẹ́ẹ̀lì application bàbá Tede ẹ jẹ́ kí kóòtù kí wọ́n fojú àánú wò ó ní tó fà á nìyẹn tó fi jẹ́ pé a oppose bẹ́ẹ̀lì application bàbá Tede bọ́n ṣe fáìlì bẹ́ẹ̀lì application wa àwa náà fáìlì counter ṣùgbọ́n títa lọ lọ́hùn based on the fact pé àwọn èèyàn agitate lórí social media àwọn family ẹ̀ ń jáde wọ́n ní kò sẹ́bẹ̀ níbì kan ó ní káwọn máa bẹ̀bẹ̀ àwọn náà dẹ̀ ready àti bẹ́ anybody kinní kan àwọn fẹ́ follow case yìí to its conclusion so làwọn náà fi wò pé ó dáa ẹ bá pẹ́ fẹ́ file case bí ẹ fẹ́ follow case àwọn òṣìṣẹ́ àmọ́ pé àjà lórí ẹ̀bi orí Aree la wà ẹ jẹ́ kájọ máa bá lọ ká fi ẹsẹ̀ òfin tọ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ làwa ṣe wá file counter affidavit láti fi oppose bail application ta lọ lọ́hùn a file counter affidavit a oppose ẹ̀ vehemently la fi oppose ẹ̀ a dẹ̀ canvass argument wa fún court lára àwọn grounds ta dẹ̀ raise òun ní pé àkọ́kọ́ náà tí wọ́n bá fi ta Ọlọ́run lẹ̀ yóò sá lọ kò ní traceable address then bó ṣe wà yẹn kò gbé ní Ìlọrin there is every tendency pé tó bá filẹ̀ a gbọ́ from reliable source pé wọ́n gbé travel so and the purpose of bail temporary bail ó ní kí lorúkọ ẹ̀ kí accused person or defendant kó ní temporary freedom láti fi prepare fún trial ẹ̀ so nígbà tí ó bá ti wá di pé accused ti sá lọ báwo ni ó ṣe continue trial mọ́ that means gbogbo effort everybody àti ti kóòtù ó wà wasted so ìyẹn làwa ò fẹ́ kó ṣẹlẹ̀ basis tó ti jẹ́ pé they are ready to follow this case to its conclusion so káwọn náà gúnfẹ̀ kan file counter ká oppose ẹ̀ gbàgbé bàbá Tede tó wà remorseful tó ń bẹ̀bẹ̀ táwọn àgbàlagbà dẹ̀ pè wá àwọn àgbàlagbà tó ṣẹ̀ tó dẹ̀ ní tò bàbá yìí ti ń bẹ̀bẹ̀ o a ti ń gbọ́ o wọ́n ti yànyàn ìgbà lọ́tọ̀ a ti foríjì o ẹ má oppose bẹ́ẹ̀lì ẹ o kìnnìkan a jẹ́ sọ pé kò sí wàhálà àti gbọ́ sí wọn lẹ́nu ṣùgbọ́n lèyí yarí wọn ní wọn ò ní bẹ̀bẹ̀ àwọn náà dẹ̀ oppose ẹ̀ so tí wọ́n bá wà remorseful lọ́la tó bá pè wá fún amicable settlement lọ́la tí wọ́n bá mọ ẹ̀ṣẹ̀ wọn lẹ́ṣẹ̀ wọ́n ní tí ẹlẹ́jọ́ bá mẹjọ́ ẹlẹ́jọ́ kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ náà sọ̀nà ṣé gbogbo ohun tí ẹ̀sùn tá a fi kan ẹni yìí ṣàparọ́ mọ́ ni ẹ mọ̀ nǹkan tó wà lórí afẹ́fẹ́ ni tí everybody tó bá ní interest láti mọ̀ tó bá lọ ṣí page ẹ̀ yóò rí gbogbo ẹ̀ níbẹ̀ ṣé understand so ìgbà táwọn náà dẹ̀ ti pé a ní case we have a good case against him so la fi decide pé okay ẹ jẹ́ ká kúfẹ̀ kan máa fà á kò lè dáadáa bọ́n ṣe fà á ní líle káwọn náà máa fà á pẹ̀lú wọn. ìyẹn báwọn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni wípé mo gbọ́ nǹkan kan tí wọ́n ló ṣẹlẹ̀ nínú ilé torí pé ìnífàní àti wọ nínú kóòtù lónìí àwọn èsì gbé rọ́jáde fún yàn àfi ká béèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́ wà nílé wọ́n ní adájọ́ wọ́ọ̀nù àwọn oníṣẹ̀ṣe lórí àwọn ọ̀rọ̀ kan tí wọ́n ń sọ lórí social media bẹ́ẹ̀ni ṣé lóòótọ́ ni. òótọ́ ni
adájọ́ wọ̀nù wọn ṣe mọ̀ pé èèyàn làwọn náà bí àwa náà ṣe wà use mọ́ social media làwọn náà ń wo ohun tó ń lọ nílùú náà ń wo ohun tó ń wọ ní gbogbo ayé because tábà ní tọra wa ayé tá à ń lò lọ yìí ayé tíyan gbọ́dọ̀ wà current ni kò sí information tó wà useless that is why táwọn náà fi máa ń wo gbogbo nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ ní online so kò ń ṣe pé nìkan ló lọ bá wọn ló lọ fẹjọ́ anybody sùn àwọn náà ń wo ohun tó ń lọ gbogbo ohun tó ń lọ lórí social media pátá làwọn náà ń wò and as a matter of fact specifically yàtọ̀ sí pé ó refer sáwọn oníṣẹ̀ṣe generally bí ṣe báwa náà ṣe ń grant interview a dẹ̀ ń make sure pé our guided a sọ̀rọ̀ tí ó mú wa kọlu anybody ṣe understand especially ìgbà tó ti di pé lánàá ìkànnì àwọn lọ́ọ̀yà wọn ti jáde tó ní kò sí justice ní Ìlọrin bóun ṣe ń wo yìí o kódà ní high court gan kò lè sí justice kódà ní court of appeal kò lè sí justice ṣé mọ̀ ironically indirectly ní tó túmọ̀ sí ni pé wọ́n ti indict àwọn adájọ́ tó wà ní àwọn kóòtù tí wọ́n mention yẹn. tó tún wá wo bàbá kan náà lánàá wọ́n ń pè ní àràbà òun náà sọ wípé àwọn lọ́ọ̀yà àwọn muslim àti adájọ́ wọ́n ti gbìmọ̀ pọ̀ lérí ọ̀rọ̀ ta lọ́lọ́run. èmi bó ṣe rí nìyẹn èmi náà wò bàbá yẹn náà ẹ̀rí pé sọ olóhùn ò tiẹ̀ ní wá sí kóòtù mọ́ o sọ pé ẹ̀rí pé kò wá lọ́ọ̀yà tó dẹ̀ fẹnu jáwáyà tó náà sọ pé kò sí justice o bóun ṣe study àwọn kóòtù yẹn kò lè sí justice àfi kò lè sí justice nílọrin yẹn kò wá sí kóòtù lẹ́nu òun náà wá kóòtù. àdẹ́gbẹ́ wọn mẹ́sẹ̀ wọn lẹ́sẹ̀. òun náà ti mọ̀ pọ̀rọ̀ tó ń sọ yẹn ọ̀rọ̀ yẹn ní wéètì kò tọ́ sí irú ẹni tó jẹ́ amòfin kó sọrú yẹn jáde lẹ́nu kódà kí judgement àbí ruling court kó má favour ẹ̀ based on professional ethics tí wọ́n bá give ruling àbí judgement even against your client o sì ní right láti dìde kó tún ṣàdúrà fàdájọ́ kó tún kí kó ṣe fún ruling tó deliver despite the fact pé against èèyàn client tó stand fún ni nítorí fi kọ́ wa nìyẹn tá a dẹ̀ mọ̀ ká tó wá sọ pé o wá bọ́ sórí afẹ́fẹ́ o wá lọ ń sọ̀sọ́kùsọ against àwọn kóòtù tí wọ́n náà dẹ̀ jẹ́ pé kóòtù yìí without this court there is no use because tó ń jẹ́ ká máa jẹ́ lọ́ọ̀yà tá a fi ń pọ́nrán ra wa lé tá a fi ń ṣe gbogbo ẹ̀ kò ju pé a ní relationship tó dáa pẹ̀lú kóòtù lọ nígbà yìí pé second home wa nìyẹn ilé kejì wa nìyẹn a ò síbi tá a tì sí you understand so ọ̀rọ̀ yẹn ní weight and that is why tí lọ́ọ̀yà yẹn náà ṣe wá kóòtù lẹ́nu àti ó kàn mọ̀ọ́mọ̀ rúfin ó kàn mọ̀ọ́mọ̀ sọ ohun tí ò yẹ kó sọ tí ò dẹ̀ dà so ẹ rí i pé bẹ́ẹ̀lì bàbá Tede wọ́n ti already wọ́n ti fi bàbá yẹn lẹ̀ lẹ́ni o alhamdulillah wọ́n ti fi bàbá yẹn lẹ̀ bail condition tó dẹ̀ fún wọn wọ́n fún wọn ní bail sum the bail sum of 500,000 naira each pẹ̀lú ṣọtí méjì tó jẹ́ pé wọ́n reside ní Ìlọrin ẹnìkan nu wọ́n dẹ̀ gbúdọ̀ ní landed property so ruling ti ta lọ́lọ́run ò tí ì sọ̀rọ̀ lórí ẹ̀ o wọ́n reserve ruling wọn di on the 25th of this month which is next week Monday nìkan tó ṣe wàá rule bóyá wọ́n fún ní bẹ́ẹ̀lì o àbáwọn fún ní bẹ́ẹ̀lì alhamdulillah so bí yẹn ṣe jẹ́ nìyẹn. ǹjẹ́ ní any information mi tá a béèrè nípa rẹ̀ tẹ́ fẹ́ fún wa. kò sí much information than pé next week náà ni kéèsì tèkó ń come up. alhamdulillah ok tí wọ́n gbé. tó fi sùn emir tó fi sùn àwọn chief imam baba chief imam tó fi sùn àwọn council of ulama tó fi sùn àfọkùnrin agídí tó fi sùn àwọn míì bẹ́ẹ̀ so next week ni kéèsì yẹn come up níjọ́ Tuesday inshallah. ẹnìkan náà mú gíláàsì wá tó ń kámẹ́rà. yes lóòótọ́ ni ẹnìkan mú gíláàsì wá tí ó fi ń kámẹ́rà ó dé glasses ó wọ glasses not knowing pé kámẹ́rà wà ń bẹ̀ nínú kóòtù tó fi ń kámẹ́rà àwọn adájọ́. àwọn ọlọ́pàá náà wá ka wọ́n wá gbà bọ́n ṣe gbà báyìí bóyá gbé ó bá sá lọ wọ́n dẹ̀ ti náà wọ́n ń wá wọ́n ti very soon wọ́n máa declare wọn. do irú wọn pọ̀ bẹ́ẹ̀ lọ ṣe understand ẹni tí ó bá kì í ṣe pé yóò lè cover
iye tó bá ń ṣẹlẹ̀ proceeding court èèyàn lè cover but you have to seek for the consent permission of the court. Iye tó bá jẹ́ press you are allowed to cover it provided tí court bá ti lè allow ẹ̀ tó fún ẹ ní permission but kí wá ṣe kó wá jẹ́ pé o wá lọ ń dọ́gbọ́n sí ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí o wá lọ ń record proceeding court tó wá jẹ́ pé àwọn adájọ́ fi wá padà ká pé àwọn èèyàn ń record àwọn tó fi wá ká tó wá sá lọ. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo àwọn tá a bá ṣe wú ẹ̀ nínú ó lè jẹ́ mùsùlùmí ó lè jẹ́ ẹlẹ́sìn míì ẹ jẹ́ ká jọ̀ǹtọ̀ Ọlọ́run ẹ jẹ́ ká ta ọwọ́ ẹ̀bọ̀lẹ̀ ká ọwọ́ ẹ̀bọ̀lẹ̀ tí ò dáa ni torí tó bá gbárù ẹni yẹn mú kéèsì ni o Ọlọ́run ní dáa láàmú Ọlọ́run wà lọ́wọ́. Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel.